Hallelujah. A kú ojúmọ́, ẹ káàárọ̀ ibi gbogbo tẹ́ bá wà lágbàáyé. Jesus lovers everywhere. Online Community Church ló gbé ìsìn ọ̀wọ̀ wá bá wa. Gbogbo àwa tá a fẹ́ràn Jésù dáadáa, ẹ jẹ́ ká parapọ̀. Kájọ jọ́sìn ẹ̀ òní lọ́jọ́ ìsinmi, ọjọ́ Olúwa lónìí. Ibi gbogbo tá a bá wà, ẹ ká súnmọ́ bí ká jọ́sìn sí Olúwa. Ìsìn ti bẹ̀rẹ̀ báyìí o, ìsìn ọ̀wọ̀ sí ní. Ẹ jẹ́ ká fi ohun tá à ń ṣe sílẹ̀ sápá kan. Ká parapọ̀ kájọ jọ́sìn sí Olúwa. A gbọ́dọ̀ mọ rírì Olúwa lónìí. Bẹ́ẹ̀ ni àwọn tó bá mọ rírì Ọlọ́run, òun ni Ọlọ́run farahàn. Ẹ ká mọ rírì ẹ̀ lónìí. Níbi gbogbo tá a bá wà, mo fẹ́ ká fi ààyè yìí sílẹ̀ láàrin wákàtí kan. Ká fi jọ́sìn sí Olúwa, ká fi mọ rírì rẹ̀, ká fi júbà rẹ̀, ká fi jẹ́ kó mọ̀ wípé òun ni ọba wa, òun ni Ọlọ́run wa, òun ni ohun gbogbo fún wa. Nítorí náà gẹ́gẹ́ bí ìṣe wa, mo fẹ́ ká fi ọpẹ́ wọlé lónìí. Ká fi ọpẹ́ wọlé, ká dúpẹ́ lọ́wọ́ ẹ o. Oṣù yìí ó ti ń lọ, oṣù yìí ti fẹ́ parí o. Ọdún titun tá a wà yìí ó ti ń kọ ìwé tirẹ̀. Ọdún yìí ti ń kọ ìtàn tirẹ̀. Mo pa láṣẹ fún gbogbo ènìyàn tó ń bẹ lábẹ́ ohùn mi. Ọdún yìí wàá pàtàn rere. Ìtàn rere ló máa pa. Ọlọ́run á dùn ẹ́ nínú lọ́dún yìí. Mo fẹ́ ká júbà Ọlọ́run, ká yìn, ká sọ fún pé ó ṣe. Lórí ọmọ ó ṣe, lórí ọkọ ó ṣe, lórí aya ó ṣe, lórí ilé ó ṣe, lórí iṣẹ́ ìdáwọ́lé ó ṣe, lórí gbogbo ohun tó ṣe dáadáa nínú ayé wa, nínú àyọ̀mọ́ wa, nínú ọ̀rọ̀ wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká sọ fún pé ó ṣe. Níbi gbogbo tá a bá wà, mo fẹ́ ká lanu wa, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Kò nílò ohunkóhun ju wípé ọkàn ọpẹ́ gbọ́dọ̀ fi ìmoore hàn. Ọkàn ọpẹ́ gbọ́dọ̀ fi ìmoore hàn. Mo fẹ́ ká fi ọkàn ọpẹ́ wa hàn sí Ọlọ́run. Ìwọ tí ọkàn bá ń bẹ lọ́kàn rẹ nítòótọ́, fi ẹnu rẹ sọ fún Ọlọ́run wípé ó ṣe, sọ fún Ọlọ́run pé ó ṣe. Jẹ́ kó wá láti inú ọkàn rẹ wá. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ń ṣe oníṣáájú ẹnikẹ́ni, kò ń ṣojú ṣáájú ẹnikẹ́ni. Ẹni tí ó bá ti pè náà lá dáhùn, ẹni tó bá ti pè lọ́n lá dáhùn. Mo fẹ́ kó sọ fún pé ó ṣe. A máa béèrè lọ́wọ́ ẹ̀ lónìí. Ká tó béèrè ohunkóhun, ká tó ṣe ohunkóhun, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ká mọ rírì tó ti ṣe. Bẹ́ẹ̀ ni tá a bá dúpẹ́ tó ṣe sẹ́yìn, á ṣe jù bẹ́ẹ̀ lọ fún wa lónìí. Ẹ jẹ́ ká dúpẹ́ tó ti ṣe fún wa. Ẹ jẹ́ ká dúpẹ́ ìrìn àjò ọdún tá a wà nù rẹ̀ yìí, ìrìn àjò oṣù kìíní ọdún yìí bó ṣe ń lọ. Tọ́lọ́run fún wa ní ẹ̀rí, tó ń tọ́jú wa, tó ń pa wá mọ́, tó ń gbà wá lọ́wọ́ ewu, tó ń gbà wá lọ́wọ́ ibi, tó ń gbà wá lọ́wọ́ ìjàmbá, tó ń gbà wá lọ́wọ́ gbogbo ohun tí ọ̀tá ń ṣe lòdì sí ayé wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run tó mú wa wọnú ìṣẹ́gun sí ìṣẹ́gun, tó mú wa wọnú ọpẹ́ sínú ọpẹ́, tó pa wá lẹ́rìn lórí ètò ìṣúná owó ayé wa, lórí gbogbo èròǹgbà ọkàn wa, lórí gbogbo àfojúsùn wa. Ó pa wá lẹ́rìn, kò pa wá lẹ́kún. Lórúkọ Jésù, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ ká fi ìmoore o. Ìwọ tó lè kọrin o. Ìwọ tó lè ka orin Dáfídì, orin ni ó wà ní orin Dáfídì. Kà á sí, kó fi ìyìn, kó fi mọ rírì ẹ̀. Jẹ́ kó mọ̀ pé lóòótọ́ ló mọ oore. Jẹ́ kó mọ̀ pé lóòótọ́ ló dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Jẹ́ kó mọ̀ pé lóòótọ́ ò lè gbàgbé ẹ̀. Bàbá ló jẹ́ fún ọ, bàbá ló jẹ́ fún mi, Ọlọ́run ló jẹ́ fún, Ọlọ́run ló jẹ́ fún mi. Òun ni aṣẹ̀dá, òun ni adẹ́dá, aṣẹ̀dá, abániwáyé. Òun ló dá wa, òun ló tún bá wa wáyé. Kò dá wa sáyé kó fi wálẹ̀. Ó ń ṣètọ́jú wa lọ. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ á yìn, ẹ jẹ́ á yìn, ẹ jẹ́ á gbéga. Ẹ jẹ́ á yìn fún àlàáfíà tó ń bẹ́nu àgọ́ ara wa. Ẹ jẹ́ á yìn. Àlàáfíà ṣe iyebíye lọ́pọ̀lọpọ̀. Ọ̀rọ̀ àyànmọ́ bẹ̀rẹ̀ láti ìdí àlàáfíà. Ẹni tí ò bá tí ì lálàáfíà tó pé kò tí ì lọ́rọ̀ rárá. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí àlàáfíà tó fún wa. Àlàáfíà nínú ọpọlọ, nínú àgọ́ ara, nínú ẹ̀jẹ̀, nínú egungun, nínú ríkìríkì ara, nínú ẹ̀dọ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí àlàáfíà tó fún wa, tó fún ẹbí, tó fún ara, tó fún ẹ̀gbọ́n, tó fún àbúrò, tó fún àwọn òbí. Àlàáfíà ìpamọ́ nínú ìjáde àti ìwọlé wa. Ó jẹ́ ká wà lálàáfíà. Ìwé mọ́ sọ pé yóò pa á mọ́ ní ọkàn pípé, gbogbo ọkàn tó sinmi lé. Ó ní yóò pa wá mọ́. Ó ní yóò pa wá mọ́. Nítorí náà ni ìwé mọ́ náà ti ṣe sọ fún wa pé kí á jẹ́ kí ọkàn wa wà ní ìdìpọ̀ àlàáfíà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé ó máa pa wá mọ́ ní àlàáfíà pípé, gbogbo àwa ọkàn tá a sinmi lé. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó fún wa ní àlàáfíà o. Gbogbo bá a ṣe ń jáde, bá a ṣe ń wọlé, ó fún wa ní àlàáfíà. Kò jẹ́ ká kó jàmbá, kò jẹ́ kí ìjàmbá ó kó wa nínú gbogbo ohun tí à ń rí, nínú gbogbo tí à ń rí nínú ayé. Ó ń ṣètọ́jú wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Sọ fún Olúwa pé Jésù ó ṣe,
mo mọ ore lónìí o ṣé ọdún yìí ọdún ògo ńlá ni mo sì mọ̀ wípé ògo ńlá yóò fọhùn lórí mi lórí ẹbí mi lórí ìdáwọ́lé mi o ṣé ó yá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ìṣẹ́jú kan sí ká tó lọ sínú àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run tí a ó sọ lónìí ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ohun tí yóò ṣe fún wa lónìí ó máa dá wa lọ́lá lónìí o àwọn kan yóò gbọ́rọ̀ Ọlọ́run lónìí wọn ó di ọlọ́rọ̀ o àwọn kan máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí wọ́n á rí ìdáǹdè àwọn kan gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí àwọn á di ọ̀gá ilé iṣẹ́ àwọn kan gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí wọ́n á súnmọ́ Ọlọ́run ju tàtẹ̀yìnwá lọ àwọn kan gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí ọwọ́ wọn á ba ìyanu tọ́lọ́run nìkan lè ṣe àwọn kan gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí wọ́n á sì lù ú yẹ wọ́n á rí àlù yẹ ó yá ìwọ náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí gbogbo ohun rere tí ọ̀rọ̀ Ọlọ́run yóò bí sínú ayé rẹ lónìí lórí gbogbo ohun rere tí àwọn áńgẹ́lì Olúwa yóò ṣe kíni yóò yọ̀ǹda wọn ò gbé wá nípa ọ̀rọ̀ Ọlọ́run sínú ayé rẹ sínú àyànmọ́ rẹ sórí ìdáwọ́lé rẹ lónìí ó yá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ohun tí ọ̀rọ̀ Ọlọ́run mú wá fún ọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run gbogbo àgbáyé a gbé ọ ga ìwọ ni adẹ́dá aṣẹ̀dá abániwáyé adániwáyé tó ń bániwáyé tí kì í fini sílẹ̀ fún ìyàjẹ òpè ní tí ń ṣọlá òpè ní má pè ní fún ìyàjẹ òpè ní tí ń ṣọlá tí ń ṣògo gbogbo wa ló pè gbogbo àwa tá tó fún lẹ́mìí láti mí ló pè Ọlọ́run a gbé ọ ga ó pè wá láti jẹ́ ènìyàn ẹni tí ó yàn ọ́ àwọn tí ó yàn ọ́ gẹ́gẹ́ bí ìpín wọn láyé Olúwa ó ṣeun ó ṣe dáadáa sí wa abiyamọ tòótọ́ ni ọ́ ó ń ṣètọ́jú wa Ọlọ́run ó ṣeun a gbé ọ ga pàápàá láti ìgbà tí ọdún yìí ti bẹ̀rẹ̀ títí di ọjọ́ òní ayàn oṣù kìíní rèé ó ń lọ gẹ̀rẹ́gẹ́rẹ́ sí òpin ó dá sí wa a rí òdodo rẹ a rí òtítọ́ rẹ a sì gbé dànsákì wá fún ọ Ọlọ́run ó ṣe ọba ni ọ́ Ọlọ́run ni ọ́ lórúkọ Jésù Kristi gba ọpẹ́ wa lórúkọ Jésù Kristi gba ẹ̀yìn wa ní gbogbo ọ̀nà ni o ti ṣe fún wa a ronú wa jinlẹ̀ a rí gbogbo àǹfààní tí à ń jẹ látọwọ́ rẹ wá a rí gbogbo ohun tí a lè sanwó fún tó ń fún wa ó mú wa wà láyé mú wa wà láàyè rere ó ń pa àlọ àti àbọ̀ wa mọ́ ó fún wa ní àlàáfíà ó mú kí ọkàn wa wà láàlàáfíà tó rà sinmi lé ọ ó dojú àdúrà tiwa ó dojú tiwa bó ti wò ó kéré mọ́ ìtìjú tó kéré àbùkù tó kéré ó jẹ́ ó lẹ̀ mọ́ wa gbogbo ohun tí ọ̀tá ń gbèrò tó ń ṣiṣẹ́ lé lórí tó ń ṣe gbogbo ẹ̀ ló sọdá sán ló sọdòfo Ọlọ́run ó wà nípa tiwa nítorí náà àjúbà rẹ ó jẹ́ kí ó gbangba sí wa wípé Ọlọ́run ó wà nípa tiwa lórúkọ Jésù gba ọpẹ́ wa lórúkọ Jésù gba ẹ̀yìn wa ọpẹ́ ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ohun tó ṣe fún wa lónìí o ọ̀pọ̀ nu wa ló máa dá lọ́lá ló máa dá láre ọ̀pọ̀ nu wa ló máa sọ di olórí ọ̀pọ̀ nu wa ló máa gbé ka àwọn orílẹ̀-èdè ọ̀pọ̀ nu wa lónìí ló máa mú kó lùyọ ló máa fún ní àlùyọ ọ̀pọ̀ nu wa lónìí ló máa gbé dìde ló máa mú kọ́wọ́ wa kó kànkè ọ̀pọ̀ nu wa lónìí ló máa mú kí ìrìn wa kó yá nínú àyànmọ́ ọ̀pọ̀ nu wa lónìí ló máa wòsàn ló máa dáńdè ló máa tú sílẹ̀ ọ̀pọ̀ nu wa lónìí ló máa rí ìrànlọ́wọ́ ńlá gbà ó ṣe fún ohun tó ṣe fún wa nípa ọ̀rọ̀ rẹ lónìí gba ọpẹ́ wa gba ẹ̀yìn wa ọpẹ́ àti ìwà kó ṣe tẹ́wọ́gbà Jésù Kristi Olúwa wa Jésù Kristi Olúwa wa mo fẹ́ kí a kọ́kọ́ gba àdúrà yìí ká tó bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run ní ṣókí ní òwúrọ̀ yìí ẹ pàdé mi nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 15 àti 17 nítorí èyí ni àwọn Júù sì ń ṣe inúnibíni sí Jésù wọ́n sì ń wá ọ̀nà àti pa á nítorí tí à ń ṣe nǹkan wọ̀nyí ní ọjọ́ ìsinmi gbogbo àwọn tó ń ṣe inúnibíni sí ọ tó ń wá ọ̀nà àti pa ọ́ lórúkọ Jésù ikú kó pa wọ́n
ó gbàdúrà tí mo gbà yẹn èmi ò sí lára àwọn wòlíì tàbí àwọn àlùfáà tí ń fọwọ́ ra ọ̀tá àti iṣẹ́ àti àwọn tó ń gbà kọ́ta máa lò wọ́n. Irọ́ o. Ìwé mọ́ sọ wípé ègbé ni fún ènìyàn búburú. Ìwé mọ́ mo tẹ̀lé. Gbogbo àwọn tó ń ṣe inúnibíni sí ọ, ìwọ tó ń gbọ́ mi lónìí, tó ń wá ọ̀nà àti pa àti gba orin lọ́wọ́ rẹ, ká bá rí àkàtà, tó ń wá ọ̀nà àti dẹ́ẹ̀mí rẹ légbodò. Gbogbo àwọn tó sára wọn di ìkà àti èèyàn búburú nú ayé rẹ, nú àyànmọ́ rẹ, lónìí ikú kó ṣekú pa wọ́n. Gbogbo èrò ibi tó ń rò lòdì sí ẹyẹn kó dé bá wọn lálejò. Mo ní gbogbo páńpẹ́ tó ń dẹ fún ẹ kó bọ́ sínú ẹ̀. Ẹ gbọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní nítorí èyí ni àwọn Júù sì ń ṣe inúnibíni sí Jésù. Wọ́n sì ń wá ọ̀nà àti pa á nítorí à ń ṣe nǹkan wọ̀nyí ní ọjọ́ ìsinmi. Kí ni Jésù ń ṣe ní ọjọ́ ìsinmi tí inú fi ń bí àwọn Júù? Àwọn olórí àlùfáà nígbà ayé Jésù nínú ara. Kí ló ń ṣe lọ́jọ́ ìsinmi? Ó ń wòsàn, ó ń dáǹdè, ó ń tú sílẹ̀, ó ń mú alọ lára dá, ó fún afọ́jú lójú, ó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. A wá ṣe é dáadáa, a ṣe ní ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ ìsinmi. Inú bá ń bí àwọn ènìyàn wípé ọjọ́ ìsinmi la pé kò yẹ kí Jésù ṣiṣẹ́. Ẹ gbọ́ nǹkan tí Jésù sọ. Ṣùgbọ́n Jésù dá wọn lóhùn wípé bàbá mi ń ṣiṣẹ́ títí di ìsinsìnyí, èmi sì ń ṣiṣẹ́. Azubrakàtàbàyà. Ọlọ́run ń ṣiṣẹ́ lọ bá ṣe ń sọ̀rọ̀ yìí, pàápàá ní ọjọ́ ìsinmi, nítorí pé ó fẹ́ràn ọjọ́ tá a bá yà sọ́tọ̀ fún. Kò sóhun tó yà sọ́tọ̀ fún Ọlọ́run tí ò di ẹrù jẹ̀jẹ̀. Kò sóhun tí ó yà sọ́tọ̀ fún Ọlọ́run tí Ọlọ́run ò gbà. Kò sóhun tí ó yà sọ́tọ̀ fún Ọlọ́run tọ́lọ́run ò ní gàba lé. Ó gbọ́ mi sà. Kò sóhun tó bá ti yà sọ́tọ̀ fún Ọlọ́run tí ò bu ọlá fún Ọlọ́run. Ìwé mọ́ sọ pé ká rántí ọjọ́ ìsinmi láti yà á sí mímọ́. Tá a bá ti ya ọjọ́ ìsinmi sí mímọ́, ṣe bá a fún Ọlọ́run ni. A fún kó ṣe ohun tó bá wù ú. A fún kó ṣe bí ọba, kó ṣe bí Ọlọ́run tó jẹ́. A fún kó ṣiṣẹ́ tó wù nìkan lè ṣe. Jésù wá bẹ̀rẹ̀ sí ní wòsàn. Ó bẹ̀rẹ̀ sí ní ṣe ohun rere fún àwọn ènìyàn lọ́jọ́ ìsinmi. Àwọn Júù bá bínú, wọ́n ṣe inúnibíni sí i. Wọ́n wá ọ̀nà àti pa. Jésù wá sọ fún wa wípé bàbá mi ń ṣiṣẹ́ nísinsìnyí di ìsinsìnyí. Ó túmọ̀ sí pé Ọlọ́run ò dáwọ́ iṣẹ́ dúró. Lóòótọ́ la kà nínú ìwé Genesis wípé odidi ọjọ́ 6 la fi dá ayé àti ọ̀run. Ọjọ́ keje Ọlọ́run wá sinmi. Ó túmọ̀ sí wípé bó bá ṣiṣẹ́ lẹ́ẹ̀mẹ́fà, sinmi lẹ́ẹ̀keje o. Má sinmi lẹ́ẹ̀mẹ́fà kó wá ṣiṣẹ́ lọ́jọ́ kan. Irọ́ iṣẹ́ gbọ́dọ̀ pọ̀ ju ìsinmi lọ. Ṣé o ń gbọ́ mi sà? Bí iṣẹ́ ò bá pọ̀ ju ìsinmi lọ, olúwa rẹ̀ ti di ìmẹ́lẹ́. Àní di ìmẹ́lẹ́ o. Mo ní àní di ìmẹ́lẹ́. Iṣẹ́ gbọ́dọ̀ pọ̀ ju ìsinmi lọ, àmọ́ bí iṣẹ́ bá ti wáyé, ìsinmi gbọ́dọ̀ wáyé. Nígbà tí Aláàfin tòótọ́ ṣiṣẹ́ fún ọjọ́ 6 láti dá ayé àti ọ̀run, ó sinmi ní ọjọ́ keje. Jésù wá ń fi yé wa wípé bó tilẹ̀ jẹ́ wípé ó sinmi, àwọn iṣẹ́ kan wà tó bẹ̀rẹ̀ tó tẹ̀síwájú tí iṣẹ́ sì ń ṣiṣẹ́ lọ. Òun náà ló yìí ń ṣe. Ó sinmi ṣùgbọ́n kò yọwọ́ nínú iṣẹ́ rẹ̀. Ó sinmi lóòótọ́ ṣùgbọ́n kò kẹ̀yìn sí iṣẹ́ rẹ̀. Ó sinmi lóòótọ́, ó bọ̀wọ̀ fún iṣẹ́ ọwọ́ rẹ̀. Ó sinmi lóòótọ́, iṣẹ́ ọwọ́ rẹ̀ ń tẹ̀síwájú, a sì ń rí. Nígbà tó sinmi ní ọjọ́ keje, òòrùn yìí wà lókè tó ń ṣiṣẹ́ lọ. Òṣùpá wà lókè tó ń ṣiṣẹ́ lọ. Omi jáde omi jáde, a rí omi láti inú ibú, ó ń sàn, ó ń ṣiṣẹ́ lọ. Ilẹ̀ jáde láti inú omi, ó ń ṣiṣẹ́ lọ. Gbogbo àwọn ohun tó dá, gbogbo wọn tó fi èémí inú rẹ̀ sínú, ìwọ̀n lọ́yìn ń ṣiṣẹ́ lọ. Gbogbo ohun tó ní kó máa ṣiṣẹ́, ó ń ṣiṣẹ́ lọ. Ó sì ṣe kíni, ó gbé wọn ró pẹ̀lú agbára rẹ̀. Jésù ní bàbá mi sì ń ṣiṣẹ́ di ìsinsìnyí, bẹ́ẹ̀ sì ni èmi náà ń ṣiṣẹ́. Ó túmọ̀ sí àwọn nǹkan kan wà tí Jésù ń ṣe pàápàá ní ọjọ́ ìsinmi. Òní lọ́jọ́ ìsinmi, Ọlọ́run á ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀. Mo ní Ọlọ́run á ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀. Lónìí bí o ṣe ń gbọ́ mi, bí o ṣe ń wò mí, àwọn iṣẹ́ kan wà,
àkànṣe iṣẹ́ kan wà tó yẹ pé òní lọ́lọ́run ṣe wọ́n. Ó yà wọ́n sọ́tọ̀ láti ṣe wọ́n ní ọjọ́ ìsinmi. Ó ní mo fẹ́ kó gbàdúrà kí n tó gbàdúrà fún ẹ. Ó máa pariwo lóhùn rárá. Sọ wípé bàbá ní orúkọ Jésù Kristi ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi lónìí kí n yọrí sínú ògo lójijì. Ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi lónìí kí n yọrí sínú ògo lójijì. Ó yá lanu rẹ kó gbàdúrà ẹ ní ìṣẹ́jú àyá. Ó yá Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi lónìí kí n yọrí sínú ògo lójijì. Akwali mili wákàtà. Ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi lónìí kí n yọrí sínú ògo lójijì. Nínú gbogbo iṣẹ́ tó ń ṣe láyé lónìí, nínú gbogbo iṣẹ́ tó ń ṣe lọ́run lónìí, fi tàyànmọ́ mi kún, fi tàyànmọ́ mi kún. Ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi lónìí, ṣiṣẹ́ lórí àyànmọ́ mi lónìí. Mú mi yọrí sínú ògo lójijì, mú mi yọrí sínú ògo lójijì. Àbí kwa katuba ukwa alimelelelele egodegedigidi aguagagago zigigiyaga. Ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi lónìí, mú mi yọrí sínú ògo lójijì. Jésù Olúwa wa, mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi tí gbàgbọ́ rẹ rọ̀ mọ́ ohùn yìí. Àbẹ́líàní mi kú bí àlàkàtà. Gbogbo iṣẹ́ t'Ọlọ́run yóò ṣe láyé àti lọ́run lónìí, mo pa láṣẹ. Ọlọ́run yóò ṣiṣẹ́ lórí àyànmọ́ rẹ. Ọlọ́run yóò ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ. Ó máa yọrí sínú ògo lójijì. Bó ṣe ń gbọ́ mi tí gbàgbọ́ rẹ rọ̀ mọ́ ohùn yìí, ó yá yọrí sínú ògo lójijì. Yọrí sínú ògo lójijì. Yọrí sínú ògo lójijì. Gbogbo iṣẹ́ ọ̀tá lòdì sí ọ, gbogbo iṣẹ́ inúnibíni, gbogbo iṣẹ́ apani, gbogbo iṣẹ́ ìkà lòdì sí ọ. Lórúkọ Jésù Kristi gbogbo iṣẹ́ ẹ bàjẹ́. Gbogbo iṣẹ́ àwọn wòlíì ìkà, gbogbo iṣẹ́ àwọn àlùfáà ìkà, gbogbo iṣẹ́ àwọn èèyàn ìkà, èèyàn búburú lòdì sí ọ, lòdì sí ohun tó ṣe ibi sí ọ. Lórúkọ Jésù Kristi àwọn iṣẹ́ ó bàjẹ́ dànù. Lórí rẹ iṣẹ́ Ọlọ́run yóò farahàn. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò farahàn. Ọlọ́run bá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ rẹ. Lónìí sì ni ó máa yọrí sínú ògo. Bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà. Jésù Olúwa wa, Ọlọ́run láti inú rẹ lórúkọ Jésù Kristi bá wa sọ̀rọ̀ kó dénú wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó dá wa nídè. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sọ wá di alábùkún fún. Jẹ́ ká rí ọ. Jẹ́ kí ìyè wa kó ṣí. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ bàbá kó tù wá lára. Ní orúkọ Jésù Olúwa wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí ọ̀rọ̀ ìṣíyè tí Ọlọ́run rán sí wa ó bẹ̀rẹ̀ láti inú ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 4 àti 5. Kókó ọ̀rọ̀ wa lónìí tá máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ torí mi rò pa lè parí rẹ̀ lónìí. Òun ni a pè ní àdìtú ńlá tí ó ń bẹ nínú ìtùnú àmútọ̀runwá. Àdìtú kí ni o? Àdìtú ńlá tó ń bẹ nínú ìtùnú àmútọ̀runwá. Inú ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 4 àti 5 ẹgbọ́n tó sọ. Ibẹ̀ ni a máa jókòó sí lórí ọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ ìtùnú la fẹ́ sọ. Ìtùnú àmútọ̀runwá. Àdìtú wà nú ẹ̀. Ó jinlẹ̀ ju bá ṣe lérò lọ. Nítorí ohunkóhun tí a ti kọ tẹ́lẹ̀, ohun tí a kọ tẹ́lẹ̀ ni wọ́n pè ní àkọsílẹ̀. Àkọsílẹ̀ ni a ń pè ní àsọtẹ́lẹ̀. Àsọtẹ́lẹ̀ òun ni a ń pè ní àyànmọ́. Ohun tí a yàn mọ́ ohun tí a kọ sílẹ̀ fún ọ. Nítorí ohunkóhun
tí a ti kọ tẹ́lẹ̀, a ti kọ fún kíkọ́ wa pé nípa sùúrù àti ìtùnú ìwé mímọ́ kí a lè ní ìrètí. Ìwọ tó ń gbọ́ mi lónìí ò ní sọ ìrètí rẹ nù. Ẹsẹ̀ kan ó ní, ǹjẹ́ kí Ọlọ́run sùúrù àti ìtùnú kí ó fi fún yín láti ní inú kan sí ara yín gẹ́gẹ́ bí Kristi Jésù. Ọlọ́run jẹ́ Ọlọ́run sùúrù, ó sì jẹ́ Ọlọ́run ìtùnú. Ọlọ́run fẹ́ kí gbogbo ọmọ rẹ̀ kí wọ́n ní sùúrù nítorí ìtùnú wà fún wa. Béèyàn ò bá rí ìtùnú kò ní lè mú sùúrù. Ẹ máa gbọ́ àwọn àgbàlagbà tó bá ń pàrọwà fún yín ní ẹ kọ́ sùúrù, ẹ kọ́ sùúrù. Sùúrù ò ṣe é kọ́ láìsí ìtùnú. Ó ní ìwé má ṣe sọ lórí nínú ìwé Àìsáyà orí 40 yẹn. Àìsáyà, wòlíì Àìsáyà. Wòlíì Àìsáyà, mo fẹ́ sáré kà fún wa ni o, kó yé wa. Ó ní ẹ tu ènìyàn mi nínú, ẹ tu wọ́n nínú ni Ọlọ́run yín wí. Ẹ sọ ọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù kí ẹ sì ké sí i pé ogun jíjà rẹ̀ tán. Mo pàṣẹ fún ọ, ogun jíjà wọ náà tán. Àti pé adarí àìṣedédé rẹ̀ jì nítorí pé ó ti gbà nígbà méjì láti ọwọ́ Olúwa wá fún ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo. Ọlọ́run fẹ́ kí a tu àwọn ènìyàn rẹ̀ nínú. Ọlọ́run ṣètò ìtùnú fún wa. Ó ní Jésù ṣe sọ pé lóòótọ́ ni mò ń lọ ṣùgbọ́n ẹ tújú ká mo ṣẹ́gun ayé. Nínú ayé ẹ ó rí ìpọ́njú nítorí ayé a máa pọ́ni lójú. Èṣù ń bẹ́nu ayé, èṣù ò sí lọ́run. Òun ló ṣe lé dànù nígbà tó dé èṣù. Áńgẹ́lì ní tẹ́lẹ̀ ó di èṣù. Wọ́n lé dànù lọ́run, wọ́n lé wá sáyé. Òun ló ṣe ń dayé rúborúbo, ló ń ṣe lé ayé bó ṣe wù. Èṣù ló bí ìkà sínú ayé. Òun ni ohun yẹn ṣe jáde nígbà tí wọ́n lé èṣù sáyé wípé ègbé ni fún gbogbo àwọn tó wà láyé, ègbé ni fún ayé nítorí pé èṣù wà láàrin wọn. Èṣù lórísun ìkà. Kí ni mo sọ? Èṣù òun ni orísun ìkà. Sátánì ni orísun kí ni? Òun ni orísun ìkà. Nítorí náà Ọlọ́run sọ fún ẹ pé lóòótọ́ ó ṣeéṣe kó lódodo rí ìpọ́njú nínú ayé ṣùgbọ́n kó tújú ká nítorí ìtùnú wà fún. Jésù ti ṣẹ́gun ayé, ìtùnú sì wà fún olódodo nínú ayé yìí. Ọlọ́run ni Ọlọ́run sùúrù àti ìtùnú. Ẹni tí ò bá rí ìtùnú ò lè kọ́ sùúrù, kò lè mú sùúrù. Torí kí ni ìsùúrù rẹ̀ máa dálé lórí? Ẹni tí ò bá sì rí ìtùnú ò lè rí ní ìrètí. Bẹ́ẹ̀ ni, torí pé ìwé mọ́ sọ fún wa níbí wípé nípa sùúrù àti ìtùnú ìwé mímọ́ kí a lè ní ìrètí. Ìrètí wa dálé orí sùúrù àti ìtùnú tá a rí gbà nípasẹ̀ ìwé mímọ́. Òun ni ìrètí wa dálé lórí. Ìwọ tí o bá jẹ́ onígbàgbọ́, tí o bá jẹ́ ọmọlẹ́yìn Kristi nítòótọ́, tó jẹ́ Kristẹni nítòótọ́, mo fẹ́ kó mọ bí tí ìtùnú rẹ ti ń wá o. Mo fẹ́ kó mọ ohun tó gbọ́dọ̀ jẹ́ ìtùnú fún ọ. Mo fẹ́ kó mọ orísun ìtùnú. Nítorí pé lóòótọ́ ní ayé le. Ìwé mọ́ tilẹ̀ sọ fún ẹ pé ọ̀pọ̀ ní ìpọ́njú àwọn olódodo ṣùgbọ́n Ọlọ́run gbà á nínú gbogbo rẹ̀. Olódodo lè rí ìpọ́njú lóòótọ́. Gbogbo ènìyàn ló ń rí ìdojúkọ, gbogbo ènìyàn ló ń rí ìpèníjà. Àwọn àgbàlagbà máa sọ̀rọ̀ bí òwe wọn á ní pé bí èní ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀. Òun ló mú kíkíni babaláwo máa dífá ọ̀rọ̀ ọ̀run, kó máa dífá ojoojúmọ́. Kò ní gbà wípé torí òun ti dífá àná, ifá àná á ṣiṣẹ́ fóònù. Irọ́, ifá àná ṣiṣẹ́ fàná. Ohun tó bá máa ṣiṣẹ́ fóònù òní la máa dífá rẹ̀. Nítorí wípé oríire gan pàápàá òun jẹ́ ká ṣe òun. Ìwọ ló ní gbà. Ìwọ ló ní ṣe kíni? Ìwọ ló ní gbà oríire
nínú ayé kò ń fẹ́ kéèyàn ṣe òun, èèyàn ni ò ní gbà. Èèyàn ló máa sọ fúnra rẹ̀ pé lábẹ́ bó ti wù kórí máa ṣe rere. Ó yá sọ fúnra rẹ̀ àtẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, lábẹ́ bó ti wù kórí máa ṣe rere. Bẹ́ẹ̀ ni, lábẹ́ bó ti wù kórí o gbọ́dọ̀ ṣe rere. O gbọ́dọ̀ ní ìpinnu àti ìgboyà kó sọ fúnra rẹ̀ pé tèmi ò ní ṣòro ṣe sẹ́, pé yóò dá fún mi, yóò dára fún mi lábẹ́ bó ti wù kórí. Nítorí ayé lé fún gbogbo ènìyàn tó ń bẹ láyé, nítorí èṣù wà nínú ayé, Sátánì wà nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ojú máa ń rí tó, ó ń rí tó pàápàá nígbà mìíràn ohun tá a kọ lẹ́tà sí, tá a kọ̀wé sí, nígbà míì èèyàn á máa rí. Bẹ́ẹ̀ ni, níbo ni ìtùnú onígbàgbọ́ ti ń bọ̀? Níbo ni yóò ti wá? Kí ni orísun rẹ̀? Tó bá sọ wípé ayé mi ò ní bàjẹ́, gẹ́gẹ́ bí onígbàgbọ́ pàápàá mo máa ń fẹ́ràn kí n máa sọ dáadáa ní oko àdúrà. Kí nìdí? Nítorí a mọ̀ wípé ìtùnú wà fún wa nínú Ọlọ́run. Òní à ń sọ nípa àdìtú ńlá tí ó ń bẹ nínú ìtùnú àmútọ̀runwá. Ẹ ká ka ìwé Fílípì orí kejì yẹn, torí ìbéèrè ni mo fẹ́ kó mọ̀ wípé àwọn Yorùbá bọ̀ wọ́n ní bí ó bá kọjú sí ọ kó ṣe kíni, kó ta. Bó bá ti kẹ̀yìn sí ọ kó ṣe kíni, kó ta. Tó bá ti wá kù wọ nìkan kó tún èrò ara rẹ pa. Ìwọ náà mọ̀ wípé ìwọ kọ́ ló ń pè láfọ̀já o. Ìwọ náà mọ̀, ìwọ kọ́ ló ń pè ní Fádèyí olóró tàbí Abìjàwàrà. Ìwọ kọ́, ènìyàn ẹlẹ́ran ara ni ọ́. Bẹ́ẹ̀ ni, ènìyàn abìdíyànyàn ẹlẹ́ran ara ni ọ́. Nítorí náà kò sí lábẹ́ bó ti mú kórí tí ojú rẹ bá rí ohun tí gbogbo ènìyàn ń rí nínú ìdánwò, ìlàkàkà, ìdojúkọ, ìpèníjà tó ń bẹ nínú ayé tó ní mọ́ lára. Gbogbo ènìyàn ló mọ́ lára. Àmọ́ bó ti wù ká mọ́ lára tó, àwọn àgbà náà ló sọ wípé a ò ní ro dídùn ìfọ̀n ká ṣe kí ni, ká ọ̀rá dé egun. Bó ti wù kó mọ́ lára tó wípé ohun tó ṣẹlẹ̀ yóò yẹ kó ṣẹlẹ̀, ohun tí mo rí kò yẹ kí n rí. Ọlọ́run ó ṣe wá jẹ́ mi, mo sì ń sìn ọ́, mo sì ń fi fún ọ, mo ń ṣe fún ọ, mo sì gbàgbọ́ nínú rẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? O gbọ́dọ̀ mọ ohun tá a mú ìtùnú wá bá ọ. O gbọ́dọ̀ mọ ohun tí a tù ọ nínú. Òun ni ọ̀rọ̀ wa dálé lórí lónìí. Ìwé Fílípì orí kejì ẹsẹ̀ kìíní àti kejì, kí ló sọ? Ó ní nítorí náà bí ìtùnú kan bá wà nínú Kristi, a gbọ́dọ̀ mọ̀. Àbá kan fáyé wa fún Jésù nìkan ni, láì sí ìtùnú kankan fún wa nínú ayé. Bí a bá rí ìtùnú nínú ayé, kí ni ó máa sọ fún wa? Báwo la ó ṣe mọ̀ pé ìtùnú ń bẹ fún wa lẹ́yìn ayé yìí? Bí a bá rí ìrètí kankan nínú ayé yìí, nínú Ọlọ́run, nínú Kristi, kí ni ó máa fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ìrètí ń bẹ fún wa lẹ́yìn ayé yìí? A gbọ́dọ̀ lóye ohun tí mò ń sọ lónìí, ká má bàa họra dé egun, ká má họra dé egun. A gbọ́dọ̀ lóye rẹ̀ ká lè la gbogbo ohun tí a ń là kọjá pẹ̀lú iyì, pẹ̀lú ọlá Ọlọ́run, pẹ̀lú ìgbàgbọ́ tó yè koro. Ká lè kọjú sí ohun tó ń dojúkọ wá, ká sì borí rẹ̀. Ká lè ní ìgboyà gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti la ayé kọjá láì farapa. Ó ní nítorí náà bí ìtùnú kan bá wà nínú Kristi, bí ìbákẹ́dùn ìfẹ́ kan bá sì wà, ìbákẹ́dùn ìfẹ́ àti ìtùnú ohun kan náà ló yìí ń sọ. Bí ìdàpọ̀ ti ẹ̀mí kan bá wà, bí ìyọ́nú, àánú àti ìṣeun bá wà. Ẹsẹ̀ kejì, ẹ mú ayọ̀ mi kún
kí ẹ̀yin kí ó lè jẹ́ onínú kan. Ṣé ti rí inú kan tó sọ nínú ìwé Róòmù ló tún sọ ń bí o. Kí ìfẹ́ yín kí ó rí bákan náà, ká ní inú kan sí ara wa. Mo ti bá àwọn kan pàdé, á ní ọlá ẹni kan láì kan. Òun fẹ́yàn lóhun ò ṣe mọ́, ó ní ọlá ẹni kan á dáa fún ẹ. Ọ̀gá jókòó. Ẹni tó bá lọ kó gùn òun á jó, tó bá lé gùn òun ò jó mọ́, ṣé ẹ fẹ́ mú sí ni? Bó ṣe ń lo ọlá inú kọ̀ọ̀kan yẹn, ṣé a mọ tí wọn náà ṣe tó lóhun ò ṣe mọ́ ni? Àbẹ́ ẹ lọ múlẹ̀ ni, àbí tẹ́ bá múlẹ̀, òyà bá ti múlẹ̀, ó bá lé gùn òun á jó, tó bá dẹ̀rí kò jó mọ́, ṣé a fẹ́ mú sí ni? Ìwọ tí ẹ lóye rẹ̀ pé bóyá Ọlọ́run kó ẹyọ nu ewu ni ló ṣe lóhun ò ṣe mọ́. Ó lóye rẹ̀, iye rẹ̀ á ṣí lónìí. Ó ní kí ẹ lè jẹ́ onínú kan náà, kí ìfẹ́ yín kí ó rí bákan náà, kí ìmọ̀ yín kí ó ṣọ̀kan, kí ẹ sì ní ọkàn kan. Kí ló dé tí ọ̀pọ̀ Kristẹni ò ní ọkàn kan, tí wọ́n wà ní ìṣọ̀kan sí ara wọn? Àwọn ọmọ ìjọ gan ò ní ọkàn kan gbà míì. Bẹ́ẹ̀ ni bó ṣe rí nínú Táyé kò rí bẹ́ẹ̀ nínú Kẹ́hìndé, débi tá a rí bẹ́ẹ̀ nínú Ìdòwú, débi tá a rí bẹ́ẹ̀ nínú Àlàbá. Kí ló tí ọ̀pọ̀ nu wa ò ní inú kan? Kí ló tí àlùfáà ò ní inú kan sí ọmọ ìjọ, tí ọmọ ìjọ náà ní inú kan sí àlùfáà? Kí ló tí gbogbo wa ń jẹ́ orúkọ pẹ̀lú Jésù, tá a jẹ́ Kristẹni tínú wa ò ṣọ̀kan? Nítorí pé ọ̀pọ̀ nu wa wò wípé Ọlọ́run dá sí àwọn kan ju àwọn kan lọ. Bẹ́ẹ̀ sì ni kò sí ẹni tọ́lọ́run ò ṣe fún, àfẹ́ tó bá ní tiẹ̀ ò tó. Tó bá ti wò wípé Ọlọ́run dá sí àwọn kan ju wọ́ lọ, òun sọ fún wa wípé Ọlọ́run lójú ṣáájú nìyẹn. Ọlọ́run ò sì lójú ṣáájú, bẹ́ẹ̀ ni. Ọlọ́run ò ń ṣe ojú ṣáájú ènìyàn. Bẹ́ẹ̀ ni, ohun tí gbogbo wa bá gbìn la máa gbà. Gbogbo ẹni tó bá pe Ọlọ́run ni Ọlọ́run ṣetán àti dá lóhùn. Bí wọn náà bá pè á dá ẹ lóhùn. Bó bá ṣe dáadáa sí yóò ṣe dáadáa sí ọ. Ní iye ìwọ̀n tí ó bá fi súnmọ́ Ọlọ́run náà lọ́lọ́run á fi súnmọ́ ọ. Ọlọ́run ò jẹ̀bi ẹnikẹ́ni. Nítorí náà kò ní sí àwáwí fún ẹnikẹ́ni níwájú Ọlọ́run. Nítorí pé Ọlọ́run ṣe dáadáa sí gbogbo wa. Bẹ́ẹ̀ ni. Ó fẹ́ kí a ní inú kan, bó tilẹ̀ jẹ́ wípé ìrírí wa lè yàtọ̀. Ibi tá a já sí láyé ó lè yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n ó fẹ́ kí ìfẹ́ wa wà ní ọ̀kan. Ó fẹ́ kí ìmọ̀ wa wà ní ọ̀kan. Ó fẹ́ kí a ní inú kan sí ara wa gẹ́gẹ́ bí ara Kristi, gẹ́gẹ́ bí gbogbo ènìyàn tó gbọ́ Ọlọ́run gbọ́ lótìítọ́ àti lódodo. Ìdí tí ó ṣe jẹ́ wípé à ń jowó ara wa nínú ìdílé ìgbàgbọ́, nínú ìjọba Ọlọ́run. Ọmọ ìjọ ń jowó àlùfáà, àlùfáà ń jowó ọmọ ìjọ. Àwọn ọmọ ìjọ ń jowó ara wọn. Bí ẹ bá rí àwọn tó ń ṣe ìjàmbá sí àwọn àlùfáà lónìí, pàápàá lórí afẹ́fẹ́, ẹ rí pé àwọn Kristẹni ni. Bẹ́ẹ̀ ni, bí àwọn Júù ṣe ṣe inúnibíni sí Jésù. Bẹ́ẹ̀ ni, àwọn tó ṣe inúnibíni sí àwọn àlùfáà àti iṣẹ́ Olúwa jù lónìí àwọn ọmọ Ọlọ́run ni, kì í ṣe àwọn ọmọ èṣù. Kì í ṣe àwọn ọmọ èṣù. Àwọn ọmọ èṣù ń ṣe tiwọn, ṣùgbọ́n àwọn tó ṣe jù, òun ni àwọn ọmọ tí ó yẹ ká gbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n ń jowú nǹkan kan. Tí wọ́n wò wípé ó dàbí wípé ìwọ ń rí lọ́dọ̀ Ọlọ́run ju bí àwọn ṣe ń rí lọ. Wọ́n sì mọ̀ wípé bí ó bá ṣe rí náà ni àwòrán yẹn yóò ṣe rí. Ìrẹ́jẹ ò sínú kíni, kò sínú fọ́tò. Ohun tó bá ṣe fọ́lọ́ náà ni ó ṣe fún ọ. Ọlọ́run ò ṣe é gàn, ohun tí èèyàn bá gbìn ni yóò ká. Ìwọ tó bá súnmọ́ Ọlọ́run ní ẹgbọn ìwọ̀ kan, bẹ́ẹ̀ náà lọ́lọ́run yóò ṣe súnmọ́ ọ. Ìwọ tó bá fi gbogbo ọkàn rẹ tó fi súnmọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe súnmọ́, ni ó ṣe ṣe sí ọ. Ọlọ́run ò ṣe ojúsàájú ẹnikẹ́ni. Ọlọ́run ò fẹ́ ẹnikẹ́ni ju ẹnikẹ́ni lọ. Ṣùgbọ́n ohun tó bá ṣe náà ló máa gbà. Àṣepamọ́ ló wà, kò sí àṣegbé níwájú Ọlọ́run. Nítorí náà, Ọlọ́run ṣètò ìpín kan náà fún gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀, fún gbogbo onígbàgbọ́. Bó tilẹ̀ jẹ́ wípé ìrírí wa yàtọ̀, àmọ́ ìpín wa ọ̀kan náà ni, torí pé ogún tó fún wa ìkan ṣoṣo ni. Ọ̀kan ṣoṣo lógún tó fún wa. Ogún wa ò yàtọ̀. Ọlọ́run ni ogún ìbí wa. Bẹ́ẹ̀ ni, a ti jogún Jésù
a sì jogún Ọlọ́run pẹ̀lú Jésù gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ò bá jálùfà kó jẹ́ wòlíì, ò bá máa fọlọ́n lẹ́nu àbí kó máa fọ omi lẹ́nu, ohun tó wù kó máa ṣe fún Ọlọ́run. Ogún kan náà ni gbogbo wa ní. Ìjọba ọ̀run kan náà ni ìjọba ọ̀run fún gbogbo ènìyàn. Ó ní wọ ìjọba ọ̀run kó sọ wípé ìjọba ọ̀run ni fún wọn, ìjọba mìíràn ní fẹ́lòmíràn. Ọlọ́run ni Ọlọ́run yóò máa jẹ́ fún gbogbo wa. Àwa tí a ti pè ní baba, àwa tá a mọ̀ ní baba, tá a fàyè wa fún Jésù, tá a ti di àtúnbí, ogún ìbí kan náà gbogbo wa ní o. Orúkọ Jésù ló fún gbogbo wa. Jésù ló fún gbogbo wa. Ó fún wa ní ẹ̀mí mímọ́ bákan náà. Kì í ṣe pé ẹ̀mí mímọ́ pín sí méjì, ọ̀kan ṣoṣo lẹ̀mí mímọ́. Ìtó fún ọ náà ló fún èmi náà. Ìtó fún èmi náà ló fún àwọn tó wà lókè òkun, ló fún àwọn èèyàn tó wà lágbàáyé. Nígbà tí a ránṣẹ́ sí Kọ̀nílíù kó ránṣẹ́ sí àpọ́stélì Pétérù pé kó lọ pè wá, tí Ọlọ́run sì kọ sí Pétérù pé kó tẹ̀lé àwọn tí wọ́n ránṣẹ́ wá pé ẹnìkan fẹ́ rí tó bó tẹ̀ jẹ́ pé kèfèrí ni ṣùgbọ́n olórí ogun ni. Nígbà tí Pétérù lọ síbẹ̀ tó sì ń bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ní ìdílé Kọ̀nílíù, Kọ̀nílíù tó gbogbo ìdílé rẹ̀ jọ àti àwọn ọmọọṣẹ́ rẹ̀. Bí Pétérù ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀, ẹ̀mí mọ́ bà lé wọn, wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè tútù sọ̀rọ̀. Pétérù wá rí wípé Ọlọ́run ò máa ṣojú ìṣáájú ẹnikẹ́ni. Ó fún wa lẹ́mìí mímọ́, ó sì fún àwọn kèfèrí náà lẹ́mìí mímọ́ nítorí wọ́n gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n gbàgbọ́ nínú Jésù Kristi. Nígbà tó máa gbé ìròyìn tí yóò jíṣẹ́ fún àwọn ará Jerúsálẹ́mù, àwọn tó ń darí ìjọ ní Jerusalem, ó ní wípé Ọlọ́run ò jẹ́ oníṣáájú ẹnikẹ́ni. Bí ó ti fún wa ní ẹ̀mí mímọ́ náà ló fún wọn ní ẹ̀mí mímọ́ kan náà, àwọn kèfèrí tí ó gbọ́ Ọlọ́run gbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ó túmọ̀ sí wípé ìgbàgbọ́ ni ó bí ìdáláre nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí mo fẹ́ kó mọ̀ wípé Ọlọ́run fẹ́ ká ní inú kan nítorí pé kò ṣe ojú ìṣáájú sí wa o. Ó fẹ́ kí ọkàn wa kí ó ṣọ̀kan, kí inú wa kí ó ṣọ̀kan, pàápàá àwa tá a wà ní ìdílé Ọlọ́run, àwa tá a jẹ́ onígbàgbọ́ lágbàáyé. Ní ohun tó yẹ kó máa mú ká jowú ẹnikẹ́ni. Kò sí àǹfààní owú jíjẹ, kò sí ìdí tó ṣe yẹ ká máa jowú. Iṣẹ́ ara iṣẹ́ ẹ̀ṣẹ̀ lówú jíjẹ. Iṣẹ́ ara iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni inú ni bí ni iṣẹ́ ara wa. Ọlọ́run fẹ́ kí ọkàn wa kí ó ṣọ̀kan, kí inú wa kí ó ṣọ̀kan sí ara wa. Nítorí pé kí ni? Ó fún wa ní ohun kan náà, ó fún wa ní ìpín kan náà nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni bó orúkọ Jésù ṣe ń jẹ́ fún mi náà ló ń jẹ́ fún ẹ. Bí ẹ̀mí mọ́ ṣe ń dá mi lóhùn náà ló ń dá ẹ lóhùn. Gbogbo ohun tó fún mi náà ló fún ẹ. Bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wa ni wípé àwa kan fi gbogbo ọkàn wa, ayé wa, a fi ṣàfẹ́rí ẹ̀, a fi tẹ̀lé, a fi lépa rẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn kan wọn ò fọkàn wọn lépa rẹ̀. Àwọn kan ò fi gbogbo ayé wọn lélẹ̀. Wọn ò fi gbogbo ọkàn wọn lépa rẹ̀. Wọn tí ẹ̀ ń ṣe fólúwa. Wọn ń ṣe fólúwa. Ìwọ tó bá sì mọ̀ wípé o kì í ṣe fólúwa, ó ṣe wá ń jowú ẹni tó ń ṣe fólúwa. Ó rí wípé kò bára mu, kò bára mu. Ọlọ́run ò ní jẹ̀bi rẹ, ìwọ náà má jẹ̀bi ara rẹ. Ohun tí mo fẹ́ kó mọ̀ wípé lábẹ́ bó ti wù kó rí, ìtùnú ń bẹ nínú Kristi fún ọ. Ìbádẹ́kùn ìfẹ́, ìbákẹ́dùn ìfẹ́ sì ń bẹ fún ọ. Bẹ́ẹ̀ ni ó ń bẹ fún ọ tí wọn náà bá lè farabalẹ̀ wípé Ọlọ́run jẹ́ Ọlọ́run sùúrù, ó sì jẹ́ Ọlọ́run ìtùnú. Kò sí bí ogun ṣe lele tó. Ọ̀rọ̀ àwọn àgbà náà ní nínú ẹ̀mí ló sọ wípé ọmọ alóore ò lè sọnù. Kò sí bí ó ṣe jìn tó, mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìránṣẹ́ fún ọmọ alóore. Ta lọmọ tó ń pè lọ́mọ alóore? Ọmọ Ọlọ́run ló ń pè bẹ́ẹ̀. Ọmọ Ọlọ́run tó wà ní májẹ̀mú pẹ̀lú Ọlọ́run wípé Ọlọ́run yóò gbà á nínú ewu. Ó ní bí èmi tilẹ̀ rìn nínú àfonífojì òjìji ikú, èmi kì yóò ṣe kíni? Èmi kì yóò bẹ̀rù ibì kan. Èmi kì yóò bẹ̀rù ibì kan àti ibì kan. Nítorí pé ìwọ wà pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ṣe kíni? Wọ́n tù mí nínú. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, Ọlọ́run á tù ẹ́ nínú. Pàápàá ìwọ tí nǹkan bá ti bà nínú jẹ́ sẹ́yìn, tó bá ti ní ìrírí ọ̀fọ̀ tàbí ìrírí ìbànújẹ́ sẹ́yìn, gbọ́ ohùn Olúwa lẹ́nu mi gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú rẹ̀. Mo pa láṣẹ ìtùnú kó wọnú àyànmọ́ rẹ wá. Ìtùnú ọ̀tun kó wọnú àyànmọ́ rẹ wá. Mo fẹ́ kó mọ̀ pé bó ti wù káyé le tó, ìtùnú ń bẹ fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ nínú Ọlọ́run. Ìtùnú ń bẹ fún ọ nínú Kristi. Má jiyàn rẹ̀, má jiyàn rẹ̀. Ìtùnú ń bẹ fún ọ. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò fẹ́ kó kárí jọ.
Ọlọ́run ò fẹ́ kó juwọ́lẹ̀ wípé báyìí ni yóò máa rí lọ. Irọ́, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Ìtùnú ń bẹ fún ọ. Bó o bá nílànà wa nílé ní, ìrètí tó ò rí gbámú lánàá wa rí gbámú lórí. Ìrètí ń bẹ fún ọ. Gbọ́ Ọlọ́run gbọ́, gbà mí gbọ́ sà. Gbọ́ Ọlọ́run gbọ́, kò gbà mí gbọ́. Ìrètí ń bẹ fún ọ nítorí pé kí ni? Ọlọ́run ṣètò ìtùnú fún ọ. Má rora rẹ pín, má kárí jọ. Kò sẹ́ni tó rọ̀ mí lọ́wọ́, èmi nìkan ló kù wọ nìkan. Àwọn tó kù àwọn nìkan ti kú, àwọn tó wà ní ìsàkú ló kù àwọn nìkan. Béèyàn bá lọ síbi tí wọ́n ti ń ṣe tòkú, tá a bá ti sìnkú tán, tá a ti kọrin, tá a ti ṣàdúrà, bó jẹ́ ẹ̀sìn ìgbàgbọ́ ni wá ní, àbí ẹ̀sìn màlẹ́, àbí àwọn ẹ̀sìn ìbílẹ̀, ẹ̀sìn tó bá wù ká máa sìn, ohun tó bá ti mú kán sìnkú tán, kí ni wọ́n máa ń ṣe? Wọ́n á fi òkú lẹ̀ sínú sáà, á filẹ̀ sínú sàárè rẹ̀, olúkálùkù á pẹ̀yìndà. Òkú nìkan ló máa ń kù òun nìkan. Ẹni tó bá wà láyé kò lè kù òun nìkan. Àwọn àgbà wọ́n sọ fún wa, wọ́n ní kò lè burú títí kó má ṣe kíni, kó má kù ẹnìkan mọ́ọ̀yàn. Ẹni tó máa kù là kì í ṣe kíni, là kì í mọ̀. Nítorí náà, kò ń ṣe wa nìkan ló wà. Ọlọ́run ṣètò àwọn èèyàn. Ó ṣètò wọn sínú àyànmọ́ rẹ̀. Ó ṣètò àwọn èèyàn tí ó jẹ́rìí pé Ọlọ́run wà lóòótọ́. Ó sì ní ìpinnu fún ọ. Ó ní ìpinnu fún ọ, ó sì ní ìpín fún ọ. Ó ṣètò wọn. Ó ṣètò wọn síbẹ̀. Ẹ ká ka ìwé Kọ́ríńtì kejì orí kìíní yẹn. Torí pé mo fẹ́ yára fi òye ìtùnú yìí yé wa, ká mọ ibi tí ìtùnú wa ti ń wá. Ìtùnú àmútọ̀run wá ni o. Kì í ṣe ìtùnú tó máa rí ní ìṣẹ́jú kan tí a fò lọ o. Irọ́, ìtùnú tí yóò farahàn ọ́, tí ó dìrọ̀ mọ́ títí gbogbo ọjọ́ ayé rẹ̀. Ìwé Kọ́ríńtì kejì orí kìíní ẹsẹ̀ 3. Olùbùkún ni Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, bàbá ìyọ́nú àti Ọlọ́run ìtùnú gbogbo. Ọlọ́run á yọ́nú sí ọ. Bàbá ìyọ́nú ni, á yọ́nú sí ọ. Wà á rí ìyọ́nú ẹlẹ́dàá rẹ̀. Wà á rí ìyọ́nú Ọlọ́run, wà á sì rí ìyọ́nú ènìyàn. Ẹni tí yóò rí ìyọ́nú ènìyàn yóò kọ́kọ́ rí ìyọ́nú Ọlọ́run. Ẹni tí ó bá máa rí aláàánú láyé á kọ́kọ́ rí aláàánú ọ̀run. Mo pa láṣẹ, ẹlẹ́yinjú àánú lọ́run, aláàánú gbogbo ènìyàn. Bàbá ìyọ́nú aláàánú tòótọ́ yóò ṣàánú fún ọ. Ó ní bàbá ìyọ́nú àti Ọlọ́run ìtùnú gbogbo. Ní gbogbo ọ̀nà tó ti nílò ìtùnú, Ọlọ́run á tù ẹ́ nínú. Àmì ẹ̀ ò lárinrin tó. Mo ní gbogbo ọ̀nà tó ti nílò ìtùnú, Ọlọ́run á tù ọ́ nínú. Mọ̀ wípé Ọlọ́run jẹ́ Ọlọ́run ìtùnú. Nítorí náà, gẹ́gẹ́ bí onígbàgbọ́, ó ṣètò ìtùnú fún ọ. Mo fẹ́ fi yé ọ wípé ìtùnú rẹ inú ìwé mímọ́ ló ti ń wá. Láti inú ìwé mímọ́ ló ti wá. Òun níbi tá kà nínú ìwé Róòmù orí 15 yẹn, ẹsẹ̀ 4 àti 5. Ó ní wípé nípa sùúrù àti ìtùnú ìwé mímọ́ ni a fi ní ìrètí. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, nínú ìwé mímọ́ ni ìtùnú rẹ ti ń wá. Ìwé mímọ́ ni orísun ìtùnú fún ọ. Gbogbo ìtùnú àmútọ̀run wá, inú ìwé mímọ́ la ṣẹ̀dá rẹ̀ sí. O gbọ́dọ̀ mọ̀ wípé kò sí ohun tó lè tù ọ́ nínú délẹ̀ bí ó ṣe ìwé mímọ́ lọ. Kí ni ó wà nínú ìwé mímọ́? Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ìwé mímọ́ jẹ́ ohun tí ó fi ọ̀rọ̀ Ọlọ́run hàn wá, ohun tí ó ń bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run, ohun tí ó jẹ́ ká lóye ọ̀rọ̀ Ọlọ́run àti ohun tí Ọlọ́run ṣe fún wa láyé. Bẹ́ẹ̀ ni ìwé mímọ́ ni. Jẹ́ kí n kà fún wa ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 4 sí 7, 45 sí 47. Jòhánù orí 5 yẹn. Mo fẹ́ kó lóye rẹ̀ wípé ìwé mímọ́ ni orísun ìtùnú fún onígbàgbọ́. Kì í ṣe owó, bó ti wù kó lówó tó.
ó ní ohun tó wó lè ṣe, ó ní ohun tó wó lè ṣe. Nítorí pé ó jẹ́ ènìyàn tá a dá ní àwòrán Ọlọ́run. Àwọn nǹkan kan wà nínú àyànmọ́ rẹ nípa ẹ. Bóyá o ti gbọ́ Ọlọ́run gbọ́ láyé àbó o ti gbọ́ Ọlọ́run gbọ́ láyé, o gbọ́dọ̀ mọ̀ wípé àwọn nǹkan kan wà nípa rẹ owó ò lè ṣe. Mọ́nímọ́ní, mọ̀yànmọ̀yàn, o ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀, o kárí ìlẹ́jàre ń tiẹ̀. O rí pé o mọ ọ̀rọ̀ ní gan, o mọ bó ṣe ń sọ ní dọlọ́rọ̀ torí èèyàn mímọ̀ ló fi sọ̀rọ̀ ń tiẹ̀. Mo fẹ́ kó mọ̀ wípé wọn kò lè fún ọ ní ìtùnú tó jinlẹ̀. Wọn kò lè fún ọ ní ìtùnú tó máa báni kalẹ̀. Wọn lè fún ọ ní ìtùnú tó yè koro. Èèyàn mímọ̀ bó ti wù kó dáa tó, ó dára láti mọ̀yàn o. Ó dára láti lọ́rọ̀, láti lówó, láti lọ́lá. Ó dára láti jẹ́ gbajúmọ̀. Àmọ́ bó jẹ́ gbajúmọ̀ ò sọ wípé o ní ìtùnú. Bó lówó lọ́rọ̀ ò sọ wípé o ní ìtùnú àmútọ̀run wá. Bẹ́ẹ̀ ni, mi sọ wípé o dúra rẹ nú o. Bó náwó fún ààrẹ, o náwó fún àwọn tó ṣe bí sí ọ. Mi sọ wípé ọtí mímu rẹ àbí àgbèrè ṣíṣe rẹ bó ṣe múnú rẹ dùn fúngbà díẹ̀, fún ráńpẹ́, tó sì ń ba ayé àti àyànmọ́ rẹ jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mi sọ wípé ìyẹn ni ìtùnú o. Ìtùnú àmútọ̀run wá tí mo sọ nípa rẹ̀ lónìí, tí ń bá ní kalẹ̀, tí ń mú kí ọkàn sinmi, kí ó balẹ̀, tí ń fúnni ní ìrètí tí ó yè kúrò nínú ayé yìí àti nínú ayé tó ń bọ̀. Inú ìwé mímọ́ ló ti wà. Inú ìwé mímọ́ ni, inú ìwé mímọ́ ni, láti inú ọ̀rọ̀ Ọlọ́run láti rí ìtùnú ọ̀run. Láti inú ọ̀rọ̀ Ọlọ́run láti rí ìtùnú àmútọ̀run wá, kì í ṣe láti inú ayé yìí. Kò sí ohun tó lè fojú rí tó wà nínú ayé yìí tó lè fún ọ ní ìtùnú àmútọ̀run wá. O ló ń bí ìtùnú ọ̀run. Ẹ ká ka ìwé Jòhánù orí 5:45. Ẹ má ṣe rò pé èmi ò fi yín sùn lọ́dọ̀ bàbá. Ẹni tí ń fi yín sùn wà, àní Mósè, ẹni tí ẹ̀yin gbẹ́kẹ̀lé. Jésù ló sọ̀rọ̀ yẹn o. Nítorí pé ẹ̀yin ìbá gba Mósè gbọ́, ẹ̀yin ìbá gbà mí gbọ́. Nítorí ó kọ ìwé nípa ti èmi. Jésù ní pé àkọsílẹ̀ wà nípa tèmi. Mósè kọ sílẹ̀, ó sọ nípa tèmi. A ti sọ nípa mi nínú ìwé mímọ́, nínú ọ̀rọ̀ Ọlọ́run. A ti sọ nípa mi kí n tó dé. Ó ní ṣùgbọ́n bí ẹ̀yin kò bá gba ìwé rẹ̀ gbọ́, ẹ̀yin ó ti ṣe gba ọ̀rọ̀ mi gbọ́. Ìwé mímọ́ ló sọ nípa Ọlọ́run. Ìwé mímọ́ ló sọ nípa Jésù. Ìwé mímọ́ ló jẹ́ ká dá Èṣù mọ̀, ló jẹ́ ká mọ ẹni tí Sátánì ń ṣe. Ìwé mímọ́ ló jẹ́ ká mọ ìdí tọ́lọ́run ṣe dá wa wáyé. Ìwé mímọ́ ló jẹ́ ká mọ̀ nípa ara wa nítòótọ́. Láti Genesis sí ìfihàn, ìwé ìfihàn. Bíbélì mímọ́, ìwé mímọ́, òun ló fún wa lóye ohun gbogbo nínú ayé yìí. Nítorí náà, ìwé mímọ́ òun ni orísun ìtùnú gbogbo ènìyàn mímọ́. Ìwọ tó bá jẹ́ ènìyàn mímọ́ lóòótọ́, tó bá jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́, orísun ìtùnú rẹ ń bẹ nínú ìwé mímọ́. Nítorí pé ìwé mímọ́ òun ni ó ń bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mímọ́ ló ń fi ọ̀rọ̀ Ọlọ́run hàn wá. Bẹ́ẹ̀ ni, o gbọ́dọ̀ mọ ìjìnlẹ̀ yìí, o gbọ́dọ̀ mọ àdìtú yìí, wípé kò sí ìtùnú àmútọ̀run wá níbòmíràn tó yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́. Kò sí ìtùnú àmútọ̀run wá níbòmíràn tó yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́. A nílò ìtùnú. A nílò ìtùnú láyé torí pé ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú ló ń bẹnu ayé, gẹ́gẹ́ bí mo ti sọ. Sátánì, èṣù ń bẹnu ayé. A nílò ìtùnú. Ìtùnú ló máa fún wa ní ìrètí. Ìtùnú ńlá ní ká lè la ohun tá à ń là kọjá láì farapa. Ìtùnú ló máa ní ká la ohun tá à ń là kọjá ká ní sùúrù pẹ̀lú Ọlọ́run. Ìtùnú ló máa mú ká la ohun tá à ń là kọjá ká dúró ṣinṣin nínú Ọlọ́run, ká ní ìgboyà wípé a máa borí. Ìwé mímọ́ sì ni orísun ìtùnú fún gbogbo onígbàgbọ́. O gbọ́dọ̀ gba èyí gbọ́ sà. O gbọ́dọ̀ gbàgbọ́. Má wá ìtùnú rẹ nínú ọtí, ìgò ọtí mímu. Má wá ìtùnú rẹ sínú àgbèrè ṣíṣe.
má wá ìtùnú rẹ sínú olè jíjà ká máa yíwèé ká máa yíwó. Má wá ìtùnú rẹ sínú gbogbo ohun tó ń bẹ nínú ayé yìí tó ń kọjá lọ. Oúnjẹ jíjẹ, ọtí mímu, kò sí ohun tó fojú nínú ayé yìí tí ó lè mú ìtùnú wá. Bẹ́ẹ̀ ni bí ó ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ọkàn rẹ kó kún fún ọ̀rọ̀ Ọlọ́run, sinmi lé ọ̀rọ̀ Ọlọ́run, níbẹ̀ ni ìtùnú rẹ yóò ti jáde. Mo fẹ́ kó mọ̀ wípé Jésù ní wọn ò lè gbà mí gbọ́ nítorí wọn ò gba ohun tí a kọ nípa mi gbọ́. Wọn ò gba ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́ tí a kọ nípa mi gbọ́. Tí àlùfáà Mósè, wòlíì Mósè kọ nípa mi, wọn ò gbà gbọ́. Báwo ni wọn ó ṣe gba ọ̀rọ̀ tí mo ń sọ látẹnu mi gbọ́? Nítorí pé ìwé mímọ́ ló fi àṣírí ohun gbogbo hàn wá. Àṣírí ohun gbogbo ń bẹ nínú ìwé mímọ́. Mo fẹ́ kó rí ìwé mímọ́ gẹ́gẹ́ bí ìwé àṣírí àyànmọ́ rẹ. Rí ìwé mímọ́ gẹ́gẹ́ bí àṣírí àyànmọ́ rẹ. Ìwé àṣírí ni ìwé mímọ́ jẹ́ o. Ìwé agbára ni o. Ìwé agbára ni ìwé tí Ọlọ́run tọ́jú àṣírí ọ̀run ayé sí. Òun ni ìwé mímọ́ jẹ́. Ibẹ̀ ni ó fi ìtùnú wa sí. Ìtùnú ló fún wa ní ìrètí. Ẹni tí ò bá ti ní ìtùnú ò lè ní ìrètí. O nílò àti rora rẹ pin. O nílò àti rò wípé Ọlọ́run ò ní ìpinnu fún ayé rẹ àti àyànmọ́ rẹ. Rárá, gba Ọlọ́run gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ tó ti sọ nínú ìwé mímọ́. Mo fẹ́ kó mọ̀ wípé tó bá jẹ́ onígbàgbọ́ lóòótọ́, ìgbàgbọ́ rẹ gan-an ó gbọ́dọ̀ bí ìtùnú fún ọ. Ìgbàgbọ́ rẹ bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ bí ìtùnú fún ọ. Jẹ́ kí n ka ẹsẹ̀ Bíbélì méjì fún ọ ká wá gbàdúrà nítorí àkókò wa. Ìgbàgbọ́ tó o ní, ìgbàgbọ́ tèmi náà ní, ó gbọ́dọ̀ bí ìtùnú fún mi àti àwọn tó wà láyìíká mi. Ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 12 kí ló sọ? Èyí ni kí a lè jùmọ̀ ní ìtùnú nínú yín nípa ìgbàgbọ́ àwa méjèèjì, ti yín àti ti èmi. Ìgbàgbọ́ tèmi ó yẹ kó bí ìtùnú fún èmi àti fún ìwọ. Ìgbàgbọ́ tirẹ̀ ó yẹ kó bí ìtùnú fún ìwọ àti fún èmi, tí ó bá jẹ́ pé ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ àmútọ̀run wá ni. Tó bá jẹ́ pé ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni. Tó bá jẹ́ pé ìgbàgbọ́ yẹn ó yè koro lóòótọ́, ó gbọ́dọ̀ bí ìtùnú. Ìgbàgbọ́ tí ò bá mú ìtùnú wá, tó mú ìkorò wá, tó mú ìkáàánú àti ìmẹ́ẹ̀dùn wá, kò wá látọ̀dọ̀ Ọlọ́run. Ìgbàgbọ́ tó wá látọ̀dọ̀ Ọlọ́run, tí Ọlọ́run jẹ́ orísun fún, tí Ọlọ́run bí sí inú ayé yìí fún àwa onígbàgbọ́, ìgbàgbọ́ tí ó mú ìtùnú dání ni, tí ó gbọ́dọ̀ já sí ìtùnú fún wa. Ẹ ká wo nǹkan tí Tẹsalóníkà orí 1 ẹsẹ̀ 3, Tẹsalóníkà 1 orí 3 ẹsẹ̀ 7, ohun tó sọ fún wa. Bẹ́ẹ̀ ni ká ohun tó sọ fún wa nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ìtùnú yìí. Kí ló sọ? Ó ní, nítorí èyí ará, àwa ní ìtùnú lórí yín nínú gbogbo wàhálà àti ìpọ́njú wa nítorí ìgbàgbọ́ yín. Gbọ́ mi dáadáa lónìí, ìgbàgbọ́ rẹ ó gbọ́dọ̀ bí ìtùnú fún ọ nínú gbogbo wàhálà ayé àti ìpọ́njú ayé. Ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ já sí èbúté ìtùnú, ó gbọ́dọ̀ já sí gbàgede ìtùnú fún ọ àti fún àwọn tó wà láyìíká rẹ. Onígbàgbọ́ ò ń ṣe ẹni tó máa ní ìrírí tí kò sunwọ̀n, tí ó rora rẹ̀ pin. Irọ́ onígbàgbọ́ kan yẹn. Kò sí ohun tó lè dé bá onígbàgbọ́ láyé yìí tá a mú kó rora rẹ̀ pin. Nítorí bí ẹ̀mí bá ń bẹ, ìrètí ń bẹ ní Bíbélì sọ. Níbo ni ìrètí yẹn ti máa wá? Nípa ìtùnú tí a rí gbà láti inú ìwé mímọ́ wá. Báwo ni ìwé mímọ́ ṣe fún wa ní ìtùnú? Nítorí pé ìwé mímọ́ á bí ìgbàgbọ́ fún wa, á mú kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó wá fún wa. Ọ̀rọ̀ Ọlọ́run á bí ìgbàgbọ́, ìgbàgbọ́ á bí kíni? Á bí ìtùnú. Gbọ́ mi sà, má jẹ́ kí ìgbàgbọ́ rẹ ó yẹsẹ̀, nítorí pé ìgbàgbọ́ rẹ ó lóyún ìtùnú sínú láti bí fún ọ nínú gbogbo wàhálà àti ìpọ́njú ayé. Kò jù sí bí ojú ogun ṣe lè tó. Wọ́n ní ibi líle náà ti ń bọ́ ọmọkùnrin. Wọ́n ní wọ́n ní mọ̀jà mọ̀sá náà fi ń akíkanjú lógun. Akíkanjú tí ò bá lọ́rọ̀ Ọlọ́run nínú ni. Akíkanjú tó bá ti lọ́rọ̀ Ọlọ́run nínú, ó gbọ́dọ̀ mọ bí tí ìtùnú rẹ̀ ti ń wá. Ogun ló ń sá fún o. Bẹ́ẹ̀ ni o, ogun lá sá fún òun, kan lá sá fógun o. Nítorí kó mọ tá tù nínú. Kò sí ohun tí èṣù lè gbédé tó lè gbé wá. Ó mọ bí tí ìtùnú rẹ̀ ti wá. Ó ní èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni. Níbo ni kíni? Ìrànlọ́wọ́ mi yóò ti wá. Bẹ́ẹ̀ ni
ó mọ tí ìrànlọ́wọ́ rẹ̀ ti ń bọ̀. Ọ̀dọ̀ Ọlọ́run tó dá ayé àtọ̀run ni. Ọlọ́run sì ti ṣètò ìrànlọ́wọ́ àti ìtùnú. Ó ṣètò rẹ̀ sínú ìwé mímọ́. Ó ṣètò rẹ̀ sínú ọ̀rọ̀ Ọlọ́run tó ń bẹ nínú kíni, nínú ìwé mímọ́. Láti òní lọ má ṣe iyèméjì mọ́. Láti òní lọ má rora rẹ̀ pin mọ́. Láti òní lọ ohun tó bá dojúkọ wọ́n náà dojúkọ padà kó borí rẹ̀. Láti òní lọ ní ìgboyà, ní ìrètí, nítorí ìtùnú àmútọ̀run wá ó ń bẹ fún ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a tọ́jú fún ọ àti fún èmi náà nínú ìwé mímọ́. Tẹríba jẹ́ ká gbàdúrà. Ìwọ tó ń gbọ́ mi tó ti fàyè rẹ fún Jésù, o nílò ìtùnú tí Ọlọ́run nìkan lè mú wá fún èèyàn. O nílò ìtùnú àmútọ̀run wá tí a tọ́jú sínú ìwé mímọ́. Èyí tí ó dé, ó ṣókùnkùn sí gbogbo àwọn tí ò mọ Jésù, ṣùgbọ́n ó wà nínú ìmọ́lẹ̀ kedere fún gbogbo àwọn onígbàgbọ́, àwọn tó ti gba Jésù lórí àtolùgbàlà wọn. Mo fẹ́ kó gbàdúrà ìgbàgbọ́ yìí pẹ̀lú mi láti fàyè rẹ fún Jésù. Ìwọ tó bá mọ̀ wípé o mọ Jésù, o tí ì juwọ́lẹ̀ fọ́lọ́run, o tí ì juwọ́lẹ̀ fún Jésù, o fẹ́ fàyè rẹ fún Jésù. Ohun tí mò ń sọ ó bá ọ lálejò, ó sì bá ọ dáadáa. Ó rí wípé ìwọ gangan la rán mi sí. Mo fẹ́ kó sọ àdúrà yìí pẹ̀lú mi láti fàyè rẹ fún Jésù tọkàntọkàn. Sọ wípé lórúkọ Jésù Kristi, Ọlọ́run bàbá mi, mo ti gbọ́ ohùn rẹ lónìí. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ ni Jésù Kristi wá sáyé, ó sì kú ikú àgbélébú fún gbogbo ènìyàn. A sì sìn, ó sì jíǹde ní ọjọ́ kẹta. Ó wá gòkèrè ọ̀run lọ jókòó sí ọwọ́ ọ̀tún bàbá láti máa ṣìpẹ̀ fún gbogbo ènìyàn. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Láti òní lọ ẹ sọ mí di àtúnbí, ẹ sọ mí di ẹni ọ̀tun. Mo kẹ̀yìn sáyé, mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn séṣù. Láti òní lọ mo di àtúnbí. Mo ṣílẹ̀kùn ọkàn mi. Ọlọ́run bàbá, ọmọ àti ẹ̀mí ẹ wọlé wá kí ẹ sọ mí di ènìyàn tuntun. Ní orúkọ Jésù Kristi Olúwa ni mo gbàdúrà. Ìwọ tó bá gbàdúrà ẹ tọkàntọkàn, mo kí ọ kú oríire. Mo gbàdúrà fún adárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Mo gbàdúrà fún ohun gbogbo di ọ̀tun fún ọ. Mo gbàdúrà fún ọ tí a bá rí àìsàn nínú ara rẹ, ó fi ayé rẹ sílẹ̀, ó fi àyànmọ́ rẹ sílẹ̀. Mo gbàdúrà fún ọ láti òní lọ ohun gbogbo di ọ̀tun láyìíká rẹ. Mo gbàdúrà fún agbára ẹ̀ṣẹ̀ ó dópin lórí rẹ. Láti òní lọ gbé ìgbé ayé ìwà mímọ́. Láti òní lọ Ọlọ́run kó fi ara ẹ̀ hàn nípa ìwé mímọ́ àti ìdàpọ̀ rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ ni yóò ṣe rí kò yí padà. Jésù Olúwa wa, mo fẹ́ kí ìwọ náà gbàdúrà yìí ká bá ṣe ń tẹ̀síwájú. Sọ fún Ọlọ́run wípé níbi gbogbo tí a ti ń ni mí lára, tù mí nínú. Oh my God. Kali barakapa. Níbi gbogbo tí a ti ń ni mí lára láyé, mo kéde ìtùnú àmútọ̀run wá lónìí. Ó yá lanu kó gbàdúrà yẹn tọkàntọkàn. Ọlọ́run bàbá mi o. Ọlọ́run ẹlẹ́dàá mi o. Ọlọ́run olùrànlọ́wọ́ mi o. Ní orúkọ Jésù Kristi, níbi gbogbo tóru ti mú mi láyé, níbi gbogbo tá a ti ní mi lára láyé, lórúkọ Jésù Kristi mo kéde ìtùnú. Ẹ tù mí nínú. Mo gba ìtùnú àmútọ̀run wá lónìí. Mo gba ìtùnú àmútọ̀run wá. Mo gba ìtùnú àmútọ̀run wá. Mo gba ìtùnú àmútọ̀run wá. Òpin dé bá ìnira, òpin dé bá ooru nínú ayé àti àyànmọ́ mi ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó gbàdúrà yẹn gbóhùn Olúwa lẹ́nu mi. Níbi gbogbo tára ti ní ọ, ó yá gba ìtùnú àmútọ̀run wá. Níbi gbogbo tí ooru ti mú ọ láyé nínú àyànmọ́, ó yá gba ìtùnú àmútọ̀run wá. Láti òní lọ ọ̀run tù ọ́ nínú. Mo láti òní lọ ọ̀run tù ọ́ nínú. Kò sí ohunkóhun tí ó ní ọ lára. Igidi àgàgà. Mo gba àyànmọ́ rẹ lọ́wọ́ aninilára. Mo gba ìpín rẹ lọ́wọ́ aninilára. Ètò ìṣúná owó rẹ, àgọ́ ara rẹ, àlàáfíà rẹ, gbogbo tó ṣe bí iṣẹ́, mo gbà lọ́wọ́ aninilára. Láti òní lọ wà ní àlàáfíà. Ọlọ́run kó tù ọ́ nínú. Láti inú orílẹ̀ ìkọ́nà ẹ̀ṣẹ̀, Ọlọ́run kó tù ọ́ nínú. Ní gbogbo tó ní ṣe pẹ̀lú àyànmọ́ rẹ, Ọlọ́run kó tù ọ́ nínú. Ìtùnú pípé ó bá ọ lálejò. Bẹ́ẹ̀ ni ó sì kò yí padà. Jésù Olúwa wa. Ìwọ tó fẹ́ fi fún Olúwa, àǹfààní bẹ fún ọ lónìí. Ó fẹ́ ṣe ọrẹ wòlíì, ó fẹ́ ṣe ọrẹ ọjọ́ ìsinmi, ó fẹ́ ṣe ìdámẹ́wàá àbí ọrẹ àkọ́kọ́ ọdún, wípé ohun tá ń pè ní èso àkọ́kọ́ nínú ọdún, èso tó kọ́kọ́ bọ́ sí ọ lọ́wọ́ lọ́dún,
ó fẹ́ fi fún Olúwa láti fi bu ọlá fún Ọlọ́run. Ìwọ tí o sì fẹ́ máa ṣe kíni, ó fẹ́ máa ṣe déédéé pẹ̀lú ìbáṣepọ̀ ohun ìní rẹ pẹ̀lú Ọlọ́run, ó fẹ́ máa fi fún Olúwa lóòrèkóòrè láti mú kí iṣẹ́ ìránṣẹ́ yìí kí ó máa gbilẹ̀ sí lágbàáyé. Ó fẹ́ darapọ̀ mọ́ àwọn tó ń fi fún Olúwa lóòrèkóòrè, tí ń ṣe fún wa lóòrèkóòrè lórí ìpè lórí iṣẹ́ ìránṣẹ́ yìí. Ó yá àǹfààní wà fún ọ. Bá a ṣe lè ṣe àwọn account details yẹn, wọ́n á ti fi sórí pẹpẹ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Bá a ṣe lè ṣe ń bẹ níbẹ̀. Ìwọ tó bá tún fẹ́ mọ̀ sí bó ṣe lè ṣe bóyá lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, ní gbogbo ìgbà tó bá ti wù ọ́ gẹ́gẹ́ bí onínú dídùn ọlọ́rẹ, o lè sọ síbẹ̀ wípé partner, wọ́n á sọ fún ẹ bó ṣe lè ṣe, àwọn ọmọ ìjọ á sọ fún ẹ bó ṣe lè ṣe. Mo fẹ́ gbàdúrà fún ẹ, mo fẹ́ súre fún ẹ nínú ọ̀sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yìí máa yípo padà láìpẹ́, á yípo padà sínú oṣù tuntun. Mo pa láṣẹ fún ọ tó ń gbọ́ mi, tó bá Ọlọ́run dòwò pọ̀, tó ń bá Ọlọ́run ṣiṣẹ́ pọ̀, tó ń bá Ọlọ́run wọnú májẹ̀mú, tó di awo pẹ̀lú Ọlọ́run láàbì ìkídàkàkàtà. Ọ̀sẹ̀ yìí kò fọre fún ọ, ọ̀sẹ̀ yìí kò fọ ìyanu fún ọ. Mo pa láṣẹ ìtùnú ẹ̀mí mọ́ kó gbé ọ dìde, ìtùnú àtọ̀runwá kó gbé ọ dìde, àánú àtọ̀runwá kó gbé ọ dìde. Mo ní orí rẹ kó kànkè lọ́sẹ̀ yìí. Ó yá lọ gba ohun rere mú, ohun rere gbogbo tí ènìyàn lè ṣe láyé lọ gbá mú lọ́sẹ̀ yìí. Kí oṣù kìíní ọdún tá wà nínú rẹ̀ kí ó tó parí, ó yá lọ ṣe rere. Kí oṣù kìíní ọdún tá wà nínú rẹ̀ kí ó tó parí, ó yá lọ ga láàrin ẹgbẹ́ àti ọgbà, ó yá lọ ga. Òróró àjùlọ kó bọ́lé ọ lórí. Ògbọ́n tí mo sọ, alibilu akapa. Òróró àjùlọ kó bọ́lé ọ lórí. Àmì ẹrú kó fi ayé rẹ sílẹ̀. Àmì ẹrú ṣíṣe kó fi àyànmọ́ rẹ sílẹ̀. Gbogbo ìdáwọ́lé rẹ mo pa láṣẹ Ọlọ́run kó mí sí. Di alábùkún fún, di alábùkún fún, di alábùkún fún. Lọ máa wín orílẹ̀-èdè, ò ní tọrọ. Lọ máa wín orílẹ̀-èdè, ò ní tọrọ. Lọ máa wín orílẹ̀-èdè, ò ní tọrọ. Gbogbo ohun ìní rẹ tó fi ń bu ọlá fún Ọlọ́run, tó fi ń bọ́ Ọlọ́run dòwò pọ̀, tó fi ń bọ́ Ọlọ́run wọnú májẹ̀mú lóòrèkóòrè, pàápàá lórí pẹpẹ yìí. Báàrì káàpà kóòtì bílíà, ó yá kó máa pọ̀ sí ní rere, kó máa pọ̀ sí ní rere. Mo pa láṣẹ, mo gbọ́ ní olétí mi, etí ọ̀tún mo ti gbẹ́lẹ̀ yìí. Ó yá lọ gbalẹ̀ ọba. Ìwọ tó wà ní ìlú ọba lọ gbalẹ̀ ọba. Ìwọ tó wà ní ìlú ọba lọ gbalẹ̀ ọba. Ibi gbogbo tó wà, ìwé mọ́ sọ, akọ nínú ìwé Joshua pé ibi tó bá fẹsẹ̀ rẹ̀ lé, ibi tá a fẹsẹ̀ wálé yóò gbàbẹ̀ fún wa. Ọlọ́run ti gbalẹ̀ fún ọ. Lọ máa gbilẹ̀ sí, lọ máa ga sí, máa gbòòrò sí. Ṣẹlẹ̀ rú ìbùkún ó bá ọ lálejò. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. A máa tẹ̀síwájú nínú ohun tí a bẹ̀rẹ̀ lónìí lọ́sẹ̀ tó ń bọ̀. Gbà mí gbọ́, ayé rẹ̀ ò ní rí bákan náà mọ́. Ó ṣe lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run á ṣe dáadáa. Mo gbàgbọ́ wípé ẹ̀rí ẹ̀ àti ẹ̀rí èmi náà alààyè já. Àmì ẹ̀ ò lárinrin tó, ẹ̀rí rẹ̀ àti tèmi náà á ṣe kíni alààyè já. Pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀ láago kan náà lórí pẹpẹ kan náà. A ó rí ohun tí Ọlọ́run yóò ṣe fún wa, yóò sì ṣe ju ti ọ̀sẹ̀ yìí lọ lábẹ́ bó ti wù kó rí. Ẹ ṣé orí ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá wa lọ. Ìfẹ́ mọ́ ti bàbá àti ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá a gbé láti sìn lọ àti ti láéláé. Àmín, àmín lórúkọ Jésù. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀, ire o.